gbogbo ẹ̀yin tẹ́ ń wo ìkànnì Jùgbà mo kí yín ẹ kú déédé àsìkò yìí o. Níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa, ìdààmú ò ní dé bá yín o. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ lágbára Ọlọ́run. Kì í ṣe ìròyìn mọ́ wípé bàbá wa Aláàfin tuntun nílùú Ọ̀yọ́, bàbá wa Akeem Adé Kábíyèsí o, wọ́n lọ yọjú sí, wọ́n lọ ṣe ẹ̀lẹ́mbẹ̀ sí Emir ti ìlú Sokoto, Sultan ti Sokoto. Kì í ṣe ìròyìn mọ́, ṣùgbọ́n àwọn èèyàn fojú kan wò ó pé tó ká tiẹ̀ sọ wípé kì í ṣe èèwọ̀, ṣùgbọ́n yẹ káwọn nǹkan kan kó tẹ̀lé n tá a sọ yìí. Àwọn nǹkan kan ti yẹ kó wà tẹ́lẹ̀, mọ́mọdé ọ̀bá bátàn yóò bárọ̀ bá. Ẹ jẹ́ á gbọ́ ilé yìí náà. Ó ní àkọ́kọ́ òun wá dúpẹ́ lọ́wọ́ Sultan ní Sokoto, òun sì wá fẹ̀mí ìmoore hàn fún bàbá náà pé ó gbéra láti odidi ìlú Sokoto wá síbi ayẹyẹ ìwúyè òun láti wáyé òun sí. Bákan náà ìní bàbá náà yan Aláàfin Ọ̀yọ́ jẹ́ kó dì í mọ̀ wípé nǹkan kejì tóun tún bá wá ìní wípé òun fẹ́ kí àjọṣepọ̀ gidi kó wà láàrin ìlú Sokoto àti ìlú Ọ̀yọ́ àti láàrin òun àti Sultan Sokoto. Kábíyèsí lòun ti gbọ́ ìtàn bí àjọṣepọ̀ Aláàfin Ọ̀yọ́ àná Ọba Lámídì Adéyẹmí kẹta, olóhùn ti gbọ́ bí àjọṣepọ̀ gidi bó ṣe wà láàrin òun àti Sultan ìlú Sokoto. Kábíyèsí kú bàbá yìí ni òun fẹ́ kí àjọṣepọ̀ yìí kó máa lọ bẹ́ẹ̀ bí àṣà àwọn ọmọ àsìkò yìí láàrin ìpínlẹ̀ Sokoto àti ìlú Ọ̀yọ́, àti láàrin Sultan àti láàrin Sultan àti Aláàfin tóun jẹ báyìí. Kábíyèsí wá jẹ́ kó dì í mọ̀ pé ìgbàkúùgbà tí Sultan ìlú Sokoto bá fẹ́ wá sí ìlú Ọ̀yọ́, àyè gbà àwọn yóò gbà á lálejò, àwọn yóò sì ṣe fàájì fún un. Bákan náà ni Kábíyèsí wá dúpẹ́ lọ́wọ́ Sultan ìlú Sokoto. Ó ní nígbà tí òun balẹ̀ sí ìlú Sokoto tóun rí àwọn ọmọ Yorùbá, wọ́n jẹ́ kóun mọ̀ pé ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà wà fáwọn nílùú Sokoto. Ó lè túmọ̀ sí wípé àwọn aráàlú Sokoto pàápàá Sultan wọ́n fàyè gba àwọn ọmọ Yorùbá. Aláàfin gbéra, ó lọ ṣe pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn sí Sultan of Sokoto, which is very good. Kò sí nǹkan tó burú ń bẹ̀. Bẹ́ẹ̀ ó dàbí pé lílọ tí Aláàfin Adé lọ sí Sokoto, ó dàbí pé ó ní mission míì, kì í ṣe pé ó kàn lọ dúpẹ́ lásán. Nǹkan oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ níbẹ̀. The first thing ni pé bí ọmọ Aláàfin àná tó wà ní House of Representatives bó ṣe àdírẹ́sì gathering yẹn tó ń sọ pé the head of the Southern Protectorate, Alaafin Ọ̀yọ́ was never the head of Southern Protectorate. Ibi tó ń pè ní Southern Protectorate kò kì í ṣe ibi tó ń pè ní Yorùbá nìkan léni. Midwest, Eastern region and Western region, and later ti Midwest join wọn. Àwọn ló ń pè ní Southern Protectorate. Aláàfin Ọ̀yọ́ was never the head. Bí ipò kan jánu nìyí, and most especially arákùnrin yẹn ní mission míì. Àwọn yẹn ló ń kó sórí Aláàfin. Ó yẹ ká Aláàfin kó rọra ṣe. Ìgbà tó Aláàfin tó gba mic tó ń sọ̀rọ̀, he was talking about collaboration. Ó yẹ ká béèrè lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́, Aláàfin Adé, eré wo ni ajá ń bá ẹkùn ṣe? Irú collaboration wo ni Aláàfin fẹ́ látọ̀dọ̀ Sultan? As people that are called Yorùbás, mi ò rò pé ó ní collaboration kankan tó lè jáde láti Sokoto sílẹ̀ Yorùbá, síbi tá à ń pè ní Yorùbá lẹ́ni, tí ó tù fẹ̀ ju ṣẹ̀ríà lọ. Ṣẹ̀ríà ò dẹ̀ kàn wá, ìkọjá àyè ni. Ṣẹ̀ríà ò kàn wá. Ṣẹ̀ríà is none of our business. Kò kàn wá. Ṣé ká máa gé apá àwọn ọmọ ìyá wa, ká máa gé tí wọn? Ṣẹ̀ríà ò kàn wá. Bíi pé Aláàfin ń pilẹ̀ ogun ni.
wọ́n ní tí ọmọdé ò bá bá ìtàn á bá àrọ́bá, àrọ́bá ní bàbá ìtàn. Ìgbà tí ọba Òwúadé ti jọba ló ti di àgbàlagbà. Ó yẹ kí àgbàlagbà Aláàfin Ọ̀yọ́ náà kó bá ìtàn. Ó yẹ kó gbọ́ ìtàn. Eré wo ni ajá ń bẹ́kù ṣe? Ṣé Aláàfin Ọ̀yọ́ tó sọ pé òun fẹ́ collaboration with Sokoto Caliphate, ṣé kò gbọ́ nínú ìtàn ni pé àwọn Fúlàní ló tú Ọ̀yọ́ Kàtúngà? Kò gbọ́ pé àwọn ló tú ká? Ṣé Aláàfin Ọ̀yọ́ ò mọ̀ pé up till now pé àwọn Fúlàní darandaran, àwọn Fúlàní ọ̀daràn, pé wọ́n ní gbogbo ibi tó ń pè nílẹ̀ Yorùbá lè ní pé wọ́n ní wa lára, pé wọ́n jẹ́ káwọn èèyàn wa dáko? Ó yẹ k'Aláàfin kò yẹ kó sọ̀rọ̀ kọjá nǹkan tó bá lọ sí Sokoto. Kó kàn dúpẹ́ lọ́wọ́ Sultan of Sokoto pé ẹ ṣé ò tẹ́ wá. Kì í ṣe nídìí collaboration kankan. Bíi pé àwọn Ọ̀yọ́ tó ń pera wọn pé àwọn nìkan ní Yorùbá, bíi pé àwọn ní ìṣòro gbogbo tó ń pè nílẹ̀ excuse me, bíi pé àwọn ní ìṣòro gbogbo tó ń pè nílẹ̀ Yorùbá lè nínú. Aláàfin Ọ̀yọ́ excuse me, òun ló jẹ́ kí a lù sí Ìlọrin. Òun ló rán Àfọ̀njá ní iṣẹ́ dé tòrutòru. Ó ní kó lọ kógun ja ìlú ìyá Aláàfin. Ó dẹ̀ jẹ́ èèwọ̀. Wà lára kan tá Àfọ̀njá tó yarí. Ó tún rán kò lọ. Ó tún rán Àfọ̀njá, Ààrẹ Ọ̀nà Kakanfò gbà yẹn. Ó tún rán níṣẹ́ míì. Nìyẹn wá lọ. Ibi tí yẹn ti wù yẹn nìyẹn o. Bó ṣe ń bọ̀ ló sẹ́ǹdì igbá sí Aláàfin, àfi k'Aláàfin sígbá. Ibi tí yẹn ti sọ pé ó ti decide pé òun fẹ́ ja ìjà agbára, kó ń dúró lọ́tọ̀ nìyẹn. Kó tó pe àwọn Fúlàní lọ́wẹ̀, kó tó bẹ̀ wọ́n lọ́wẹ̀, kan tó fi jẹ́ pé at the end of the day àwọn Fúlàní náà ló yanjú Àfọ̀njá. So kò sí láti gbà yẹn, láti bí 17th or 16th century, àwọn Fúlàní ò jẹ́ kí ilẹ̀ Yorùbá gbádùn. So eré wo ni ajá Yorùbá? Eré wo ni ajá Òtúfẹ̀? Eré wo là ń bá ẹkùn àwọn Fúlàní ṣe? Ṣé àmọ́rú collaboration tí Aláàfin fẹ́ láti ṣé irú collaboration tí Aláàfin fẹ́ látọ̀dọ̀ àwọn Fúlàní lélẹ́yìn? Oh, sorry. Ṣé irú collaboration yìí? Bóyá irú collaboration tí Aláàfin fẹ́ nìyẹn. Ṣé irú collaboration tí Aláàfin Ọ̀yọ́ fẹ́ látọ̀dọ̀ Fúlàní nìyẹn? Nǹkan tá sọ pé kò bọ́ kò bọ́. Ṣé irú collaboration tí àwọn Fúlàní ò jẹ́ káwọn èèyàn wa dáko? Irú nídìí collaboration kankan látọ̀dọ̀ àwọn Fúlàní. Nǹkan tá a ní ó tó wàá jẹ. All we need in Yoruba land is peace. Kí àwọn èèyàn wa kan lè dáko. We should be able to feed ourselves. A ò need collaboration kankan látọ̀dọ̀ àwọn Fúlàní. Kò sí collaboration kankan tá a need. We should be able to stand on our feet. Ó yẹ kí Aláàfin kó lọ sí Sokoto kó dẹ̀ dúpẹ́. Ṣíkè náà. Kì í ṣe pé kó lọ sí Sokoto kó lọ máa jìjà àgbà. Ṣé Sultan of Sokoto ló fẹ́ wá bá jìjà àgbà nílẹ̀ Yorùbá? Ṣé ó lọ fẹjọ́ sùn Sultan of Sokoto ni? Tí agbẹnusọ Aláàfin, ìyẹn ọmọ Aláàfin Adéyẹmí tó wà ní House of Rep, tó fi ń sọ pé the head of Northern Protectorate and the head of Southern Protectorate
No, Alaafin was never the head of Southern Protectorate. The only reason tá a fi ń sọ pé Ọọ̀ni ni olórí aládé ni pé torí ó wà ní pé nǹkan tí ìtàn tí gbogbo wa nígbàgbọ́ sí pé Òtùfẹ̀ ni gbogbo wa ti wá. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìtàn kan sọ fún wa pé gbogbo wa kọ́ ni ọmọ Odùduwà. Ṣùgbọ́n gbogbo ibi tá à ń pè nílẹ̀ Yorùbá lẹ́ni la ń sọ pé Òtùfẹ̀ ni gbogbo wa ti ṣẹ̀ wá. So be that as it may, reason tí gbogbo wa fi gbà fún Ọọ̀ni of Ifẹ̀ nìyẹn. Kò sọ́ba kankan ní Ondo State àbí ní Àkókó, within Ondo State including Àkókó, àbí Èkìtì, àbí Ìjẹ̀ṣà tó lè gbà f'Aláàfin. Torí àwọn some of these obas gan wọ́n ju Aláàfin in position. Ìlú wọn ju Aláàfin. Torí àwọn ìgbà táwọn Fúlàní lé àwọn Ọ̀yọ́ kúrò lọ́yọ́ Kàtúngà wọ́n wá tẹ àgọ́ Ọ̀jádó. Wọ́n bá àwọn èèyàn ní àgọ́ Ọ̀já kan tó overthrow àwọn tó wà ní àgọ́ Ọ̀já. So most of àwọn ọba wa lẹ́kìtì gan wọ́n ju Aláàfin Ọ̀yọ́ because Èkìtì was never under Ọ̀yọ́ Empire. Èkìtì was never under Ọ̀yọ́ Empire. Aláàfin Owóadé gan, because to me, religion in Nigeria is a scam. Religion in Nigeria, including the Islam in Yoruba land, especially Islam in Yoruba land, is a scam. Torí Aláàfin Owóadé, is he even somebody that could be trusted? Somebody that is not even sure of himself. Alaafin Owóadé is not even sure of himself. Kò gbàgbọ́ nínú ara ẹ̀ gan. Because bí a ṣe rí lórí social media, up to the time that Alaafin Owóadé was nominated, he was a Christian. Tá a gbọ́ pé ó máa as a chief executive in Canada, ó rẹra ẹ̀ sílẹ̀ tó máa ń clean church. Up to the time that he was appointed as the Alaafin of Ọ̀yọ́, he was a Christian. So ló di Aláàfin tán. bóyá ara condition táwọn ará Ọ̀yọ́ fún nìyẹn. Ó gbọ́dọ̀ di convert sí Mùsùlùmí padà. Now, he wants collaboration. So kan lè sọ pé Muslim fundamentalist ni. He wants collaboration with Sokoto Caliphate. Ṣé Aláàfin fẹ́ kó lẹ̀ Yorùbá lọ sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì ni? Ó yẹ ká béèrè lọ́wọ́ ẹ̀ hàn. Ṣé ó fẹ́ kó lẹ̀ Yorùbá lọ sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì? Torí bá a ṣe kà nínú ìtàn, ìgbà tó rẹ Ọ̀yọ́, Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ ni ò jẹ́ kí ogun àwọn Fúlàní kó gbogbo ibi tó ń pè nílẹ̀ Yorùbá lénìí. Ìgbà tí Ọ̀yọ́ Empire náà wà, àwọn ọmọ ìyá wa lẹ̀ ń tà sóko ẹrú. Àwọn ọmọ ìyá yín lẹ̀ ń tà sóko ẹrú. Bèbí ti ṣẹ́jú náà. Ayé ìgbà yẹn kọ́ la wa o. ẹ ṣeun o, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa subscribe sí ìkànnì Jugba Master Channel. A dúpẹ́ lọ́wọ́ yín o, owó yín ò ní tán, ẹ máa rówó yọ o. Ibi kẹ́ ẹ ti ń rí tajé ṣe, ọ̀nà ibẹ̀ ò ní dí lágbára Olódùmarè. Tó ẹ ṣe àdúpẹ́ tó bá tún dìgbà míì, a máa pàdé lórí ìkànnì yìí níbi tá a ti máa mú àwọn àdàbọ̀ ìròyìn àti tí ń lọ wá fún yín ní ṣókí àdàbọ̀ ìròyìn ní ṣókí. Ẹ ṣeun a dúpẹ́ o. Chief Kùkẹ́ lórúkọ mi o, Gíwá Aláròyé ààrẹ àfèdèjagun ọ̀rọ̀, bàbá Kàráfúyẹ́ tí jẹ́ Jugba Master, Pastor Skele tí èlèlè wò bí ẹ ṣeun.